Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn mi. Àwa dé, àwa dé. Àwa là múròyìn ayọ̀ dé o, àwa dé. Ẹ̀yin èèyàn mi, mo kí yín nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa wípé ẹ mà káàbọ̀ sí iléeṣẹ́ wa yìí o. Ọ̀dẹ̀ òdòbí. Tó ẹ̀yin èèyàn mi, ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Ìròyìn kan mà láti mú wá, ìròyìn ní yàjóyàjó. End bad government. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀. Ó ní ẹ stop ẹ̀. Ó ní ẹ dákun, ẹ dáwọ́ dúró. Kí ló ń sọ? Ó ní ẹ stop protest. So ó dàbí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ yọ òwe elépo tó wà létí bàbá ni o. Torí mo rántí dáadáa nígbà tí protest yìí bẹ̀rẹ̀, bàbá ò gbọ́ kankan, bàbá ò jáde. Nígbà tó wọ day 2, bàbá ò jáde. Bẹ̀gbà tó wá wọ day 3, bàbá wá rí pé tí n bá múra àwọn ọmọ ìyá bà nǹkan jẹ́. Bàbá láhùn pé màá sọ̀rọ̀. Náà bàbá ti wá jáde o. Bàbá ti ní ẹ stop ẹ̀. Ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ní ọjọ́ tí ìwọ́de pé ọjọ́ 4, ìyẹn ọjọ́ 4 oṣù kẹjọ nínú 2024 tí a wà yìí. Bàbá fọhùn. Ó ní pé kí gbogbo ìlú kí wọ́n dákun kó má bínú, kí wọ́n bá wa fi ọwọ́ wọ́nú. Àbọ̀wọ́ ṣì èrè ni. Ó ní kí gbogbo ìlú fọwọ́ wọ́nú kó lọ fọkàn balẹ̀. Ṣé rí bàbá pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ wọ̀nyí? Àwọn náà ẹ lọ fọkàn balẹ̀. Ó sì máa wálẹ̀. Ọdún wo ló fẹ́ wálẹ̀? Yes, that is it. Àìtí tó bọ́ lọ́wọ́ fake promises yìí náà. Ẹ tún gbọ́ promise lamba tí bàbá tún mú wá. Bàbá ní ká lọ fọkàn balẹ̀ o. Ó ní adìyẹ wọn gbìyànjú ṣùgbọ́n ìyá ara ẹ̀ ni ò jẹ́ àmọ́. Èmi ìbá ní kó lọ tú ìyá ara ẹ̀ díẹ̀ gọ́dà ká lè mọ̀ pé ó ń gbìyànjú. Torí irú rọ́bìṣì wo nìyẹn tí ìyá ara ò jẹ́ ká mọ̀ pé adìyẹ ń gbìyànjú. Ìyànjú òṣìwò ládìyẹ ń gbànú ilé. Ìyànjú wo wá làwọn ń gbànú ilé báyìí sí? Torí bàbá ní àwọn ń gbìyànjú pé àwọn ń tiraka àríkà tọwọ́ tẹ̀ ń ti o. Wípé gbogbo nǹkan tó wáyé yìí pé it has politics, ṣe policy yẹn ló fà á tó fi rí bẹ́ẹ̀. Policy ló fi bí pa wá. Ìjọ wo lẹ fẹ́ stop òyìnbó Nàìjíríà? Òyìnbó orí burúkú yìí náà lẹ fi ń gbà wá. Òyìnbó orí burúkú yìí náà lẹ fi ń scope wá. Tẹ́ bá ti fẹ́ dọwọ́ rú báyìí lẹ máa mú àwọn lámbà òyìnbó yẹn lẹ̀. Ìgbà yẹn lẹ máa gbóríṣiríṣi coming òyìnbó. Náà bàbá tó ti mú wá o. Ó ní àwọn policy yẹn ló fà á tó fi rí bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀ máa tó bọ́ sí ìrọ̀rùn wípé ibi táwọn ń lọ kò tó ibi táwọn ti ń bọ̀. Wípé ibi táwọn ń lọ ò pọ̀ ṣùgbọ́n ibi táwọn yà sí ni ó pọ̀. Wọ́n ní pé kí ẹ dákun kí wọ́n stop protest nítorí wípé kò sí àṣeyọrí kankan níbẹ̀ mọ́. Wọ́n ti wá ń lo protest, wọ́n ti fi ń ṣiṣẹ́ láabi. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti fi ṣiṣẹ́ láabi. Ó ní nǹkan tó fà á tí gbogbo ẹ̀ fi rí báyìí ni pé àwọn kan smuggle epo jáde. Pé àwọn yẹn ni àwọn ní kí àwọn custom kí wọ́n make sure pé wọ́n ṣe ètò ààbò tó péye lórí ẹ̀. Bẹ́ẹ̀ láàrin èmi àti yín, ṣé ọmọ ìnẹ́fà shop kan ló smuggle epo jáde? No, ẹ já sọ̀rọ̀. Ṣé mẹ̀kúnnù tí ò mọ shortcut Nàìjíríà ṣóhun ló ń struggle epo jáde tí ò bá ń ṣe pé àwọn ara wọn náà ni? Ó wá ní àwọn kan ló ń smuggle epo sí neighboring country. Bákan náà ẹ má gbàgbé pé mo ti sọ fún yín gbà kan tẹ́lẹ̀ tí at last month wípé wọ́n smuggle ní epo jáde. So bàbá mọ̀. Ẹ rí pé bàbá mọ̀. Bàbá ìgbọ́ndọ́gbọ́n ṣe kà ní.
torí òun gan mọ̀ pé wọ́n smuggling epo jáde àti ìgbà yẹn bàbá ò rí nǹkan kan ṣe sí. So tí wọn ò bá da protest bolẹ̀ bàbá ò ní sọ̀rọ̀ pé òun mọ̀ pé wọ́n smuggling epo jáde. Country Nigeria my country. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìgbà kan ó ní iye tí àwọn custom gbà ní ọwọ́ àwọn pípù yìí ní iye epo kegs epo tí wọ́n gbà lọ́wọ́ wọn náà bàbá wa sọ pé ká fọkàn balẹ̀ ṣé fọkàn balẹ̀ ló fẹ́ dí ebi tó ń pa Nàìjíríà. Bàbá wa ní pé stop protest pé nítorí pé àwọn kan ti ń lo protest láti máa fi loot supermarket wọ́n ti fi ń jalè débi pé wọ́n ti fi ń kó àwọn dúkìá lọ. Bàbá ní pé gbogbo kíní yìí ló ń fà á pé tí protest yìí tó fi dàbí pé wọ́n ti ń fi mú nǹkan míì mọ́. Bàbá ní pé kó dákun kó wáwọ́ protest yìí dúró náà. Wọ́n ní àwọn tí ń bá gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò sọ̀rọ̀ wípé kí wọ́n protect life and properties. Bàbá náà wọ́n ti ń bá gbogbo àwọn elétò ààbò sọ pé kó protect life and properties. Kí wọ́n ṣọ́ra kí wọ́n dáàbò bo dúkìá àti ará ìlú. Wípé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n tún ti ń dá wàhálà sílẹ̀ tó ń fi protest yìí dá wàhálà sílẹ̀. So ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun rí i pé àwọn opponent òun ni wọ́n lo kíní yẹn against òun pé wọ́n lo against òun ni pé àwọn thugs tí wọ́n jáde tí wọ́n darapọ̀ mọ́ àwọn protesters yìí ó ní gbogbo ẹ̀ ló fà á tó fi jẹ́ pé gbọ́dọ̀ stop pé kó jọ̀ọ́ kó dákun kó dáwọ́ protest yìí dúró wípé àwọn ènìyàn ti ń lo protest yìí sí nǹkan míì. That is it. Ẹ̀yin èèyàn mi gbogbo bàbá fẹ́ address kọ̀tọ̀kọ̀tọ̀ tí bàbá náà ń bọ̀ wá sọ náà nìyẹn. Mo ti sọ fún yín èèbó lásán ni Tinubu fẹ́ fi pa wá èèbó ni. There is nothing there. It is still the fake promises as usual. Yes, just go and check what he says. Everything are still in promises. Yes, ìlérí ṣì ni gbogbo wọn. Ẹ wo ẹ̀yin ènìyàn mi ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ rè dákun bá mi tẹ̀ sójú ẹ gbọ́wọ́lé ẹ share ẹ like ẹ subscribe ẹ bá wa comment ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé yes Yorùbá nation wa la fẹ́. No retreat no surrender Yorùbá nation ló lè ṣe o as far as this country dey concerned. I no wan hear anything n ò gbọ́ nǹkan kan. Ìran ilẹ̀ Yorùbá àti tó láti dá dúró. Àwọn ìran ti fi ń fìdí ẹ̀rí ẹ̀ múlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àlùfáà ti ń sọ pé Yorùbá máa ilẹ̀ Nàìjíríà máa pín kò kàn àwa òmìnira ilẹ̀ tiwa ló jẹ wá lógún. Yes, òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó torí ẹ̀ la ṣe sọ pé Yorùbá nation òun la fẹ́. My people unto this matter next time a ó máa fi ṣe ìdágbére nítorí wípé kí ni àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé pípẹ́ bóyá onílé àrèlé. We dey use this matter to let you know say we's coming back. Ó dàbọ̀.